láàfin tọ̀tọ̀ ké màmá tí wọ́n jẹ́ 2IC sí PPRO wa yẹn ASP Olúwọlé Fọláṣadé lábẹ́ àṣẹ kọmíṣánná àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn bàbá wa Bíọ́dún Mustapha Alámùtú àti PPRO ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odòtọ́lá PSC kí n máa rántí fi ṣe títí bàbá wa CP Bíọ́dún Mustapha Alámùtú PSC kí wọ́n lọ di pé wọ́n lọ committee conduct lápá bẹ́ẹ̀. tó o bá fi ṣe chief sorúkọ mi ó mọ̀ pé mo lè sú ẹ̀ owó ni mo fi joyè. double I chief. tó ẹ kí máa kí bàbá wa ASP Olúwọlé Fọláṣadé kábọ̀ sí orí ètò yìí lórí àwọn àṣírí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe láàrin oṣù tó kọjá sí àsìkò yìí nítorí gbogbo ìgbà ní ọwọ́ máa ń dẹ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti lè dájú pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwa tá à ń gbé ní ìpínlẹ̀ yìí. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ Family FM àti àwọn alákòóso bẹ́ẹ̀ náà la mú ìkíni wá látọ̀dọ̀ Commissioner of Police Ogun State Command fún gbogbo àwọn tó ń tẹ́tí sí ìkànnì Family FM. Commissioner of Police CP Abiodun Alamutu Mustapha PSC wọ́n fi ìkíni wọn ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni PPRO SP Ọmọlọ́lá Odòtọ́lá àwọn náà fi ìkíni wọn ránṣẹ́ ní láìpẹ́ láìjìnà ẹ máa gba àlejò tiwọn náà lórí ètò sàn láàrin Ọlọ́run kó dá ẹ̀mí wa sí. àmín. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí ǹjẹ́ alálàárí àwọn wo ni wọ́n ń pè ẹ́ ṣe àtúnṣe kí ó ti yẹ tó wọ́n ní àyábẹ́lẹ̀ ọbẹ̀ sí iṣẹ́ ni eré ò da eré ò mú kankan wá lọ́wọ́ yìí eré iṣẹ́ wọn lọ́wọ́ yìí kò tí ì yó nítorí wá pé eré ló kù tó wọ́n máa ṣe tó gẹ́gẹ́ bí Jalal Àríyọ̀ ṣe sọ àti kí 2IC igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa ASP Afọláṣadé Olúwọlé àti kí wọ́n káàbọ̀ pẹ̀lú ìyọ̀ǹda SP Ọmọlá Odòtọ́lá tí wọ́n jẹ́ ìyálòde tí wọ́n jẹ́ alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìtókù ni kí atẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe láti ọ̀sẹ̀ tó lọ títí wá di àkókò yìí mà. ẹ ṣé àwọn àṣeyọrí tó pọ̀ lọ́lọ́kan òjọ̀kan ní iléeṣẹ́ ọlọ́pàá ṣe ní ìpínlẹ̀ Ògùn lẹ́nu bí ọjọ́ mélòó kan sẹ́yìn títí di àkókò yìí ṣùgbọ́n a máa mú díẹ̀ wá sí etí gbọ́ àwọn ará ilé ká lè ṣe kíni ká lè mú fi ṣe ọgbọ́n nínú ẹ̀ kí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ wọ̀nyí Ọlọ́run ní jẹ́ kí ayé ó fi ọ̀rọ̀ tiwa ṣàríkọ́gbọ́n ohun búburú torí ẹ̀ ló fi jẹ́ wípé a máa mú àwọn nǹkan wọ̀nyí wá sétí gbọ́ wa ká lè máa gbọ́ ká lè máa mú un lò kì í ṣe pé kìkì káàkan gbọ́ fún gbígbọ́ lásán. èyí tí màá fi bẹ̀rẹ̀ á dàbí ọ̀rọ̀ àmọ̀ràn torí pé àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àwọn contemporary issues ìyẹn àwọn ọ̀rọ̀ tó ń lọ lóde ó necessary fún wa láti máa nà sórí afẹ́fẹ́ káwọn èèyàn lè máa gbọ́ torí ní iléeṣẹ́ wa àwọn oríṣiríṣi complain òní a máa ń gbọ́ pàápàá jùlọ níṣe tí iléèwé wọlé àkí gbogbo àwọn òbí àkí gbogbo àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà àkú wọlé Ọlọ́run lọ́ba aláṣírí ààbò àṣírí gbogbo wa. nǹkan tí mo fẹ́ fàyọ nínú yẹn ni wípé a máa ń gba complain lọ́pọ̀lọpọ̀ ìgbà pàápàá jùlọ tó bá ti di pé wọ́n fẹ́ wọlé school báyìí nípa àwọn bàbá tí ò mọ̀ lójúṣe wípé tí ọmọ bá fẹ́ wọlé school àwọn nǹkan tó nílò now ó ṣeé ṣe kéèyàn broke kì í ṣe gbogbo ìgbà náà ni èèyàn lè máa wà nínú yàfùnyàfùn ó possible sápamọ́ wálé kankan tó bá wá bẹ́yìn àwọn àgbàlagbà ní pẹ̀lẹ́ ní akọ ó lábo tó bá ṣẹlẹ̀ wípé owó sáfẹ́rẹ́ lọ́wọ́ baálé ilé lákòókò tí àwọn ọmọ fẹ́ wọlé sukùl àbí ní anytime gan pàápàá tí ìyáálé ẹlẹ́dẹ̀ ń béèrè pé a nílò gbá o a nílò àwòṣe mọ̀ pé ó ní ohun téèyàn lè fi báyàn sọ̀rọ̀ tẹ́ni tó ń bá sọ tó náà tó máa understand ṣùgbọ́n lára àwọn ẹ̀sùn tó ń kàn wá létí nílé iṣẹ́ wa kí mo ṣe fi ìpò yẹ ká sọ̀rọ̀ lórí ẹ̀ ò ní wípé kí ìyàwó ilé ó béèrè owó bẹ́ẹ̀ tá a fẹ́ fi ra ìwé àbí ra aṣọ iléèwé fáwọn ọmọ káyé balẹ̀ kó sọ di agídí kó sọ dìjà ìmí á dẹ̀ mú ìyàwó òun á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìnà tó jẹ́ pé nígbà tí yẹn bá máa kéde police station lọ́dọ̀ wa báyìí gbogbo ojú máa ti wú gbogbo ètè máa ti ga lórí pé a béèrè owó tá a fẹ́ fi tọ́jú àwọn ọmọ. ó dà sí rough. á dà sí rough
kò yẹ kí eléyìí kó máa rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ní ṣe ni àwọn kan ò tiẹ̀ mọ̀ wípé failure to provide necessary ẹ̀ṣẹ̀ kan ní lábẹ́ òfin Nàìjíríà ìtumọ̀ section yìí ni wípé téèyàn ò bá gbọ́ bùkátà lórí ọmọ téèyàn bí àbí ìtàn fi sákàtà yìí téèyàn mú sákàtà yìí láti máa mójútó téèyàn bá kùnà láti pèsè àwọn nǹkan tí ọmọ nílò offence ni o èèyàn lè tipa bẹ́ẹ̀ kó dé ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni pé èèyàn ò provide àwọn basic needs ọmọ oúnjẹ aṣọ ẹ̀kọ́ education àti àwọn basic needs téèyàn bá ti lè kùnà láti pèsè fún ọmọ tí ò dẹ̀ lè fi sùúrù ohun pẹ̀lẹ́ fi ṣàlàyé fún ọmọ àti ìyá wọn lákòókò ó wá bẹ̀ lákòókò yìí ni ẹ jẹ́ ká ṣe báyìí ná tó bá dẹ̀ tún yà àtúnṣe tó wá mu tó dà sí rough tó rò wípé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ mẹ́wàá lè ṣẹlẹ̀ o tí irú ẹjọ́ yẹn bá tó wa létí ní àgọ́ ọlọ́pàá a máa rọ́wọ́ tó ru bàbá bẹ́ẹ̀ o gbà yẹn kó má wàá di wípé ìyàwó òun ló lọ fọlọ́pàá mú àbí ọmọ òun ló lọ fọlọ́pàá mú òun fúnra ẹ̀ ó ti kùnà ó ti ṣẹ̀ sí òfin nípa àìlèpèsè fún ìdílé ẹ̀ lára pípèsè yẹn náà ni ààbò báwọn ọmọ yìí ṣe ń padà sí ilé ẹ̀kọ́ ẹ jẹ́ ká pèsè ààbò tó péye fún wọn ẹ má jẹ́ ká fi àwọn ọmọ wa tàfàlà àwọn ẹlòmíì wọ́n kàn bá ọlọ́kadà kan pàdé ní junction kan bóyá junction ilé wọn àbíbì kan wọ́n kàn dé bá arrange pé ó yá wọ́n máa bá mi gbé àwọn ọmọ lọ sí school kó máa bá mi gbé wọn padà wá sílé ǹjẹ́ a ti profile irú ọlọ́kadà bẹ́ẹ̀ profile yẹn ni wípé ṣáà ti wádìí ẹ̀ ṣáà ti ṣiṣẹ́ ìwádìí nípa ẹni yẹn báwo la ṣe mọ̀ ọ́ tó Ọlọ́run má jẹ́ ká rí àìṣe dáadáa tó bá ti wádìí wípé bẹ́yà ó tásìkò tó yẹ kó ti gbá wọn padà délé tí ò tí ì dé ṣáà mú bí ta lè wá sí ẹlòmíà ní òní phone number nìkan ò tó phone number nìkan kò tó ọmọ la pè é ọmọ òun ṣe ó kúrò ní nǹkan téèyàn fi ń tàfàlà ọmọ òun ṣe piece of paper ẹ gbọ́dọ̀ mọ irú ẹni tẹ́ máa fi àwọn ọmọ yín sí nkí ẹ̀ pé má bá mi gbé wọn lọ gbé wọn ẹ gbọ́dọ̀ mọ délé kì í ṣe pé délé ibi tó ń gbé nìkan ẹ tún gbọ́dọ̀ mọyàn míì mọ́ a kì í bá mọ́ o n ta lè béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ so lára ìpèsè òun náà ni pé a gbọ́dọ̀ pèsè ààbò tó péye fún àwọn ọmọ wọ̀nyí then àwọn basic things tó bá yẹ káwọn ọmọ náà mọ̀ ẹ má jẹ́ ká kùnà láti máa ṣí wọn létí sí ọmọ mi ò mọ báwo lèèyàn ṣe ń hùwà pẹ̀lú àlejò ẹni téèyàn ò rírí how do you behave with strangers ọmọ mi tó bá kàn tí anything ó lè fi tàn án lọ wọ́n kàn lè wá ti na bisikíìtì sí báyìí wá gbà òun náà ló lọ gbà nìyẹn lẹ́ni tó mọ̀ rí gbogbo àwọn nǹkan báyìí ló yẹ ká gbọ́dọ̀ fi máa kọ́ àwọn ọmọ pé ọmọdé wọ́n wà naive ọkàn wọn ò tí ì mọ tó tọ́ àti tí ò tọ́ nǹkan tá a bá kó sínú ọlọ́kàn òun náà máa mú gẹ́gẹ́ bí òbí but tá a bá ti wá fi wọ́n sílẹ̀ just like that without any guidance bí ìgbà téèyàn fúnra ẹ̀ tó ń fẹ̀mí àwọn ọmọ náà tó fi ń wéwu ni jẹ́ káwọn ọmọ mọ̀rọ̀ àwọn èèyàn tó máa tẹ̀lé tó bá dẹ̀ lọ sí school tó ń dágbére school jẹ́ kó mọ̀ pé school yẹn ni wọ́n ń lọ straight tó ń bá tún close ní school náà tí ò bá jẹ́ pé bá jọ ní àjọsọ wípé tí n bá close ní school àbí tó bá close ní school bá mi yá bí báyìí àbí mọ́mì mi ò dádì mi tí n bá close o mo fẹ́ débi báyìí náà o ọmọ ò gbọ́dọ̀ máa rìn fẹ́lẹ́fẹ́lẹ́ àkókò tá a wà yìí àkókò tí kálukú tá a gbọ́dọ̀ máa ṣọ́ ara wa ká dẹ̀ máa ṣọ́ ìrìn ẹsẹ̀ wa then àwọn táwọn ọmọ yìí tún bá rìn náà a nílò láti ṣí wọn létí sí yẹn náà irú àwọn ọ̀rẹ́ wo ò ní wọ́n ń bá rìn báwo ni ilé àwọn ọmọ tó àwọn ọmọ wa ń bá rìn báwo ni ilé wọn ṣe rí àwọn àgbàlagbà ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè sọ̀rọ̀ èèyàn tí tó jẹ́ fún ẹ jẹ́ iṣẹ́ wa ni gẹ́gẹ́ bí òbí láti mọ àwọn ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rìn so that tó bá yẹ ká tètè yà wọ́n tó bá yẹ ká tún wọn ṣe ọba yẹ ká gáàdì wọn báyìí ni kò ṣe ìyẹn á ṣe gbogbo ọmọ náà ni ọmọ èèyàn téèyàn bá ti di abiyamọ ọmọ téèyàn bá ti correct pàápàá jùlọ tí bá ti ṣọmọ èèyàn téèyàn bá ti correct lẹ́ẹ̀kínní correct lẹ́ẹ̀kejì tí ò bá ti gbọ́ ìyẹn á ṣe kí ni á separate ọmọ ẹ̀ kúrò lára irú ọmọ bẹ́ẹ̀ kó má bàa fi títí ẹ̀ kó ran ọmọ olúwa ẹ̀ so ìyẹn dúró lórí tàwọn ọmọdé àti àwa òbí ní àkókò tí àwọn èèyàn ń wọlé ilé ẹ̀kọ́ padà ẹ má jẹ́ ká sọ dìjà tí ò bá sí ẹ jẹ́ ká fohùn tútù bára wa sọ ohun tí ò sí tí ò tó lónìí lágbára Ọlọ́run ó ń bọ̀ wá ṣẹ́kù lọ́la má jẹ́ ká sọ ìrètí nù ìyẹn kó dúró bẹ́ẹ̀ lára profiling ní tá máa gbà sí iṣẹ́
òun náà nílé tún ti jẹyọ tá a ti rí ẹnìkan tí ó ń ṣe security guard lágbègbè Ògìjò wọ́n gbà láti máa ṣọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbà láti máa ṣọ́ ilé kan nígbà tí ẹni tó ní ilé yẹn máa débẹ̀ lórí wípé wọ́n ti ká ní òkín fíbẹ̀ sí nílé ó kàn lè dédé lórí wípé wọ́n ti ká gbogbo irin ojú window wọ́n ti ká lọ gbogbo conduit wire alé wọ́n ti ká lọ gbogbo nǹkan tó kó nílé ó lé ní 2 million naira. Security guard tá a gbà sí ilé dà kò sí lẹ́nu iṣẹ́ ibi tó ti fura sí nìyẹn ó wá sí iléeṣẹ́ ọlọ́pàá ó wá fẹjọ́ ẹ̀sùn nígbà táwọn ọlọ́pàá máa wá security guard lọ ọwọ́ ṣáà bá a lóhùn kan àwọn nǹkan tí wọ́n ń wá tó sọnù nínú ilé ibi tí wọ́n fi ṣọ́ ọwọ́ security guard yìí láti bá ọdẹ àbá nínú ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ tún sọ fún wa ẹni tí ó máa lọ ń kó àwọn nǹkan yẹn fún tó máa ń bá ta dárúkọ yẹn náà iléeṣẹ́ ọlọ́pàá àti Rowoto ìyẹn náà sọ àwọn méjèèjì wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn exhibit tí a bá lọ́wọ́ wọn wọ̀nyí tí wọ́n á dẹ̀ fojú ba ilé ẹjọ́ láìpẹ́ láì jìnnà. Ògìjò nìyẹn ti ṣẹlẹ̀ mọ́. Ògìjò ní Mòwe ìfitónilétí kan ló dọ́dọ̀ DPO wípé àwọn arìnrìn-àjò ni wọ́n jọ wà nínú bọ́ọ̀sì wọ́n jọ rìnrìn àjò bọ̀ láti east so nínú àwọn tó jọ wà nínú mọ́tò yẹn ló wá fura sí pé bébì kan wà lọ́wọ́ arábìnrin kan tó ń ké gbogbo aláwọn pé tí ọmọ ìkókó bá ń ké lọ́wọ́ ìyá ẹ̀ nǹkan tó yẹ kí ìyá ẹ̀ ṣe ni pé kó fún lọ́yàn ọ̀bọ̀ ọmọ yìí ṣe ń ké tó ṣe ni obìnrin yẹn kàn ṣáà ń ra mọ́ra ó ṣáà ń ra mọ́ra ni kò lè fún lọ́yàn. kọ́ lọ́yàn òun nù mọ́tò. ó kíyèsí nǹkan yẹn bó ṣe pé kọ́ńtórù nìyẹn láti inú mọ́tò ń bẹ̀. láti inú mọ́tò ń bẹ̀ la fi kí àwọn tó ń fetí sí ètò yìí tó dẹ̀ ń ṣe àwọn nǹkan tá à ń gbà wá nímọ̀ràn pé ká máa ṣe tá a bá rí nǹkan kan tó strange sí wa ó ṣe pé kọ́ńtórù nìyẹn pé òun wà nínú mọ́tò òun rìnrìn àjò bọ̀ láti east ni nǹkan báyìí báyìí ni nǹkan tí òun kíyèsí nínú mọ́tò yẹn bó ṣe pé kọ́ńtórù làwọn kọ́ńtórù ń pé ọjọ́ ibi tó dé wọ́n ṣe pé DPO Mòwe nìyẹn DPO Mòwe ò fi jáfara àwọn àtàwọn mẹ́ni wọn bọ́n ṣe jáde sí ìta nìyí wọ́n ṣàbá ènìyàn dì pé wọ́n bá ti dé ṣáàdì Mòwe police station yẹn kó níbẹ̀ ló ń ti fẹ́ bọ́lẹ̀ wọ́n ti jọ dì wọ́n ṣe páàkì ní iwájú station yẹn bí wọ́n ṣe bọ́ sọ́wọ́ DPO àtàwọn òṣìṣẹ́ wọn bẹ̀ nìyẹn ó yá gbogbo yẹn bọ́lẹ̀ wọ́n ṣàṣe rọ́wọ́ tó àwọn arábìnrin tá à ń sọ ni àwọn mẹ́rin ni wọ́n kó nígbà tí iṣẹ́ ìwádìí máa tẹ̀síwájú lórí wọn a fìdí ẹ̀ múlẹ̀ pé ìkan nínú àwọn bébì yẹn ọmọ kókó ní tó ti pọ̀ ọmọ ọ̀sẹ̀ kan o ìkan nínú àwọn obìnrin yẹn ló bí ìkan nínú àwọn bébì bọ̀ bébì kejì yẹn ìyá ò sí ní àárín àwọn mẹ́rin yìí. bó ni ìyá wà. ìgbà tá a máa bi wọ́n léèrè síwájú sẹ́yìn ohun tó ń sọ fún wa ni wípé ẹni tó bí ọmọ yẹn ó wà ní Abia State ibi táwọn ti ń bọ̀ wípé so ó wá fẹ́ sọ ọmọ yẹn nù wípé lòun ò ní ìdọ̀ ọmọ yẹn pé òun fẹ́ sọ ọ́ nù torí ẹ̀ làwọn fi gbà á lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ ń bo Abia State lẹ́ni yẹn wà kẹ́ ẹ mọ́ ọlọ́pàá débẹ̀ wọn ò rí pàtó àdírẹ́sì kankan mú sílẹ̀ yìí tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n jí ọmọ yẹn gbé ni iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn torí ńgbà tí a máa tẹ̀lé wọn délé ibi tán láwọn ń lọ ní Ìbàfò DPO Mòwe àtàwọn òṣìṣẹ́ wọ́n jọ dé ilé yẹn láti lọ wò pé ibo gan lẹ́tì ẹ̀ ń gbé ìgbà tán máa délé yẹn wọ́n rí gbogbo àwọn oríṣiríṣi nǹkan gbẹ̀bí nínú ilé ibi tán láwọn ń gbé wọ́n wá tún kílèmù wípé àǹtí àwọn kan ló ní ilé yẹn táwọn máa ń dé wá ń bá àǹtí yẹn wá dáhùn sí wọn ló ti travel but ìrísí tó ń rí ilé yẹn kò dàbí létí ẹ̀yìn o téèyàn ti kúrò ń bẹ̀ tipẹ́ ṣá gbogbo ọ̀rọ̀ wọn ló mú ìfura dání tó túmọ̀ sí wípé ó ṣeéṣe kán máa jí ọmọ gbé lọ tà sí ìlú bòmíì so iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn arábìnrin Mòwe ní Mòwe èyí tí màá fẹ́ fi káàdì ẹ̀ láàárọ̀ yìí náà tún dàbí ọ̀rọ̀ ìmọ̀ràn tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwa àtẹnìkan bóyá bíi pé ó jẹ mí lówó àbí mo gbé iṣẹ́ fún un kò ṣe é a máa ń tẹnumọ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé a lè fi illegality correct illegality. Arákùnrin kan ló ní òun kówó fún yàn kan pé òun fẹ́ gbalé ẹnìyẹn ní agent lòun ó dẹ̀ gba 300,000 lọ́wọ́ òun pé òun á fún òun ní ilé
iye ilé òun ò rí tí ò bá dẹ̀ sílé kówó òun padà fóun kò kówó padà fóun. àwọn tí wájú wọn fà láti bí oṣù mélòó kan sẹ́yìn kó tó wá di wípé ọjọ́ tí à ń sọ yìí ó ní according to ẹni ó ní ẹni tó gbowó lọ́wọ́ òun yẹn òun ló sọ fún un pé kóun lọ sí ilé ti tòun pé anything tóun bá rí ń bẹ̀ tó káyé owó òun kóun lọ kó òun náà bá gba ilé ẹ̀ lọ ló bá lọ kó àwọn kọ̀ọ̀kan ní ilé ẹni yẹn ó dẹ̀ ṣe ó kó tán ìyẹn ò ṣe méní kò ṣe méjì ó yára gba police station lọ olólè ti wá sí ilé òun ti wá já òun lólè òun ti wá kó. lẹ́gọ̀ọ́bà nìyẹn. ṣé ẹ rí wípé téèyàn bá ní good case tí ò bá fi làákà ìtọ̀ ẹni tó jàre ó máa ń padà dẹ́lẹ́bi. ó tẹ̀lé lẹ́gọ̀ọ́bà nìyẹn. tẹ̀lé lẹ́gọ̀ọ́bà yẹn ti fún ní ìfàsẹ̀. now òun tó ní wọ́n gba 300,000 lọ́wọ́ òun owó ilé tán fún òun nílé tó yẹ pé òun ló yẹ kí ó jẹ́ complainant ti lọ dá òfin ọwọ́ ara ẹ̀ ti lọ dá ṣe ó ti fọ́ kéésì ẹ̀ lójú ẹni tí bí tó gbọ́n jù lọ nísìn ìyẹn ló lọ fọ ọlọ́pàá pé ó lè ti wá já òun o àwa ń bí léèrè pé òkè ṣé o lọ ilé ẹ̀ lóòótọ́ ṣó o kó ẹrù ó ní bẹ́ẹ̀ ni ó ń lọ sí ilé ẹ̀ lóòótọ́ wọ́n yà kí ni àti kí ni ló kó àwọn nǹkan tóun mention pé òun kó ẹni tó ní ilé ní tó kó nílé òun ojú yẹn lọ. bó ló ti rí kọ́kọ́rọ́. ó lóun báyàwó ẹ̀ nínú ilé òun báyàwó ẹ̀ nílé nígbà tó ń débẹ̀ ìyẹn ṣáà ń kílèmì nǹkan tí yẹn ń kílèmì pé ó kó nínú ilé òun ó pọ̀ ju nǹkan tí arákùnrin yìí ní òun kó lọ kí ni nǹkan tá a fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni wípé tá a bá ní good case ẹ jẹ́ ká fi làákà ìtọ̀ torí tá a bá fi làákà ìtọ̀ ẹni tó jàre ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ó máa padà dẹ́lẹ́bi o ẹ̀bẹ̀ tó yẹ kó máa bẹ òun lòun máa bẹ ẹni tí bí yẹn ní a ṣe wà lórí ọ̀rọ̀ wọn o mo kàn ní ká mú wá láti fi ṣí wa létí torí ọ̀pọ̀lọpọ̀ gbàdúrà ẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹlòmíà ní mo gbé tẹlifíṣàn fún yàn kó bá mi tún ṣe torí pé tí wàá pẹ́ ní ọ́fíìsì ẹ̀ ní ṣọ́ọ̀pù ẹ̀ tí ò tí ì ṣe yẹn wọ́n á fìbínú lọ sí ilé iṣẹ́ gbogbo àwọn tẹlifíṣàn tí mo bá ń bẹ̀ mo kàn palẹ̀ wọn mọ́ ni mo bá kó wọn lọ gbogbo tẹlifíṣàn tó bá ṣé gbogbo tẹlifíṣàn tó bá ní ṣọ́ọ̀pù ẹ̀ ní títí ẹ̀ ókè káàtì wá ló débẹ̀ gan ò bá títí ẹ̀ gangan nǹkan téèyàn ń ṣe kù tó bá yẹ pé títí ẹ̀ ló bá tó gbé it's a different thing o bọ̀ tó débẹ̀ ó ò gbé títí ẹ̀ ó kí tẹlómi ìmọ́lẹ̀ ó ń gbé lọ wọ́n máa fi ẹ̀sùn olè kàn ẹ́ o kó o tó wá ìwíjàre ẹ̀ àwọn ọmọ ibi tá a rẹ̀ máa kù sí nǹkan tó yẹ kéèyàn ó ṣe anything bá pàwọ́ àtẹnìkan pọ̀ tó ti rí wípé ó lè fa èdè àìyedè gba iléeṣẹ́ ọlọ́pàá lọ torí ẹ̀rọ ọlọ́pàá ṣe wà káàkiri gba iléeṣẹ́ ọlọ́pàá lọ tàbí lé àwọn ẹ̀ṣọ́ aláàbò míì oríṣiríṣi ẹ̀ṣọ́ aláàbò náà ló wà láwọn àgbègbè wa tàbá ní police station ó bà wá lẹ́rọ àbí police station jìnnà ìbáwọn so safe wà ń bẹ̀ ṣe báwọn NSCDC náà gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ̀nyí ló wà fún wa láti pé tá a bá ní ẹni ìjù ká lè lọ tébù ẹ̀ fún wọn gbàtà bá débẹ̀ táwọn náà bá listen wa tán fojú wòye wò wọ́n á mọ the appropriate court àbí tí wọ́n máa refer irú ẹjọ́ bẹ́ẹ̀ sí ṣùgbọ́n ká wá máa dá òfin ọwọ́ ara wa ṣe ká máa dájọ́ lọ́wọ́ ara wa wàhálà ló máa ń kóyàn sí lẹ́yìn ọ̀rẹ́ yìí o àwọn eléyìí ni àwọn nǹkan tí àníká mú wá fáwọn ará ilé wa láàárọ̀ yìí láti lè mú fi ṣe ọgbọ́n káwa fúnra wa ká má bàa bọ́ sí wàhálà tí wípé ká má bàa fi ọ̀rọ̀ tiwa ṣe àríkọ́gbọ́n ohun tí ò dáa. ẹ ṣeun igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá ASP Afọláṣadé Olúwọlé fún ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀rọ̀ sí tí ó ní iye bíi ewúrà àwọn fàdákà eléyìí tí ẹ fi bọ́ ogunlọ́gọ̀ àwọn olùtẹ́tí sí wa ní àárọ̀ yìí. ẹni tó bá sọ pé òun ò tẹ́rù yàrá ètò fẹ́ lò ẹ pé wọn bá tí yóò fi tàná àbí ń bọ̀ra ló fẹ́ mú àbí kakọjá sí kakọlówó ọjà ọkọ ńgbà tá a bá padà dé omi sì pọ̀ láwọn. a tún gbọ́ àwọn fìrìfìrì kan ní gbòòrò torí mo rí pé ẹ sì ń wo gbogbo ẹ̀kọ́ ẹ ṣá wo tẹ̀ ní dáká má mẹ́nu bà eléyìí. lára àwọn àṣeyọrí tẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń da ìlú láàmú ẹ máa rántí pé gbogbo ìgbà la máa sọ fún wọn pé tọ́ bá láwọn ò ní gbọ́ ẹni iléeṣẹ́ ọlọ́pàá ò ní gba àrò tó bá tutù ládìí yẹ́yìn sí. bẹ́ẹ̀ni ó ní arákùnrin kan tó jẹ́ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó ti wà ní wanted list iléeṣẹ́ ọlọ́pàá ó ti lé lọ́dún 5 báyìí. tí wọ́n ti ń wa. tó ti ń wa tó bá ti wá tó bá ti ṣọṣẹ́ tó ti pa àwọn èèyàn tó ti ṣe gbogbo àwọn jàǹbá tó fẹ́ ṣe á sá lọ tó bá tún yá á tún yọjú á tún ṣe á tún sá lọ. nípa máa ń sọ fún wọn pé gbogbo ọ̀daràn tó bá rò wípé
òun ṣe òun sá lọ́wọ́ ọba òun ó sì ń sún ọjọ́ ìyá ẹ̀ síwájú ni bó pẹ́ bóyá ọwọ́ sì ń bọ̀ wá tẹ̀ gbogbo àwọn tó ń jọ jẹ́ gang lọ́wọ́ ti bà ṣùgbọ́n arákùnrin yìí orúkọ ẹ̀ ń jẹ́ Gafar Sotoye ọmọ 31 years. Gafar Sotoye alias Akuko Berger. Akuko Berger. Akuko Berger. Wọ́n ti pápá mú. Ọwọ́ ti bà á. Ó ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá báyìí. Akuko Berger. Ìfitónilétí ni information ló tó àwọn anti-cultism unit létí. Àwọn ọ̀gá Dáramọ́lá Sunday. Bẹ́ẹ̀ni lábẹ́ àkóso CSP Dáramọ́lá Sunday pé àwọn kófìrí arákùnrin yìí o bí ọ̀gá yìí ṣe kó àwọn ọmọọṣẹ́ wọn nìyẹn tí wọ́n wà lọ ní sádà gọ́ọ̀kàṣá ní ọwọ́ ti bà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí oníbọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ yìí ló ti fi ṣòfò. Akuko Berger. gbogbo oríṣiríṣi court related cases tẹ́ bá gbọ́ ní Abẹ́òkúta even outside Abẹ́òkúta gan ẹ máa gbọ́wọ́ yín bẹ́ẹ̀. So Akuko Berger ó ti di àkùkọ eléwé ẹran lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀. ó ti dọ́dọ̀ yín lọ́rùn yóò máa kọjí àwọn ọlọ́pàá ń bẹ̀. bẹ́ẹ̀ ni ìgbà tí a bá parí iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ẹ̀ a máa fẹ́ ojú ẹ̀ bá ilé ẹjọ́ kí wọ́n á tún ṣò nìkan pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn bíi titi ẹ̀ àwọn kọ́ àwọn kan ní ìjókòó àwọn kọ́ àwọn kan ní àdìgbẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣùgbọ́n tó ṣèyàn ní kàyéfì nínú ọ̀rọ̀ wọn ni wípé bá a ṣe ń sọ tó tọ́run náà dẹ̀ ń rí tójú àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá bá rọ́wọ́ tó tójú wọn ń rí nílé ẹjọ́ still náà àwọn kan ò tí ì gbọ́n mi wàá mọ kí ni nǹkan tí wọ́n fi ń tàn wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n fi tí ì tó láti mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ṣíṣe. ẹni ṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀. kò ń ṣe nǹkan tó dáa. níṣẹ́ la tún gbọ́ pé kì í tẹ̀ ṣe pà ń gbọ́ a rí i ni pé níṣẹ́ ni wọ́n ń lò wọ́n àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí wọ́n máa ń lò wọ́n fún oríṣiríṣi iṣẹ́ burúkú ni iṣẹ́ láabi oríṣiríṣi ni wọ́n ń lò wọ́n fún bọ́n bá lò wọ́n fi jagun gbalẹ̀ wọ́n á lò wọ́n fi digun jalè àbí kán lò wọ́n fi ṣe different kind of atrocities ó ní wọ́n ń lo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ̀nyí fún kò sí iṣẹ́ eré kan tán wúlò fúnra wọn wọ́n tún wá ń fi ẹ̀mí ara wọn àti ẹ̀mí aráàlú wọ́n fi ń wéwu rẹ̀ ló fi jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà a ò ní káwọ́ gbéra ká máa wọ̀ wọ́n kán jẹ́ kọ́dà gbogbo ìlú rú èyí tó bá sì ń ṣe tó bá wù kó gbọ́ èyí tó bá wù kó má gbọ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ bíbélì ó dàrin kan ní ẹni tó bá mọ rere ṣe ó ní kó máa ṣe lọ èyí tó bá mọ búburú náà ṣe ó ní kó máa ṣe lọ. bàbá òbí náà kọ́ lórin. kí kálukú máa ṣe èyí tó bá mọ̀ kó wọ́n mọ̀ pé ọlọ́run òun bọ̀ kankan láti san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ bá ṣe rí tó bá ti pààrọ̀ wá fún yín ẹ má ṣe léyìí kò dáa ẹ má ṣe tọ̀hún kò dáa tẹ bá kọ̀ tẹ́gbọ̀ tó bá dàrin kan àwọn Yorùbá náà máa sọ ọmọ yìí má pa mí tó bá dàrin kan á di ọmọ yìí má pa ẹ́ tó bá ti bá dójú má pa rẹ̀ mọ̀ pé ó ti hó bó nìyẹn ti ṣe tẹ́ so bí táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí tó ń bá a lọ yìí wọ́n ti fẹ́ bá a dórí má pa rẹ̀ CP wọ́n ti pariwo. bàbá mi alámùtú. bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ wípé ó ṣèṣì bá rẹ̀ nínú ẹ̀ ni àbó tiẹ̀ mọ̀ọ́mọ̀ bá rẹ̀ nínú ẹ̀ náà ni nítorí gbogbo àwọn ewu tó rọ̀ mọ́ kínní àti ibi tí ìgbẹ̀yìn wọn tó máa ń yọrí sí ibi tó máa ń gbẹ̀yìn sí nínú kan kú kó àìtọ́jọ́ nínú kan parí ẹ̀ sọgbà ẹ̀wọ̀n nínú kan waste life wọn gbogbo àwọn kan wọ̀nyí náà fi ṣí wọn létí láti sọ fún wọn pé ẹ wá jáwọ́ níbẹ̀ ẹ lọ renounce membership yín náà wọn court burúkú wọ̀nyí àwọn á tọ́ yín sọ́nà àwọn bẹ́ẹ̀ ṣe lè rìn tẹ́lẹ̀ máa wá secured ara àwọn tó wà náà ara àwọn tó wá sí iléeṣẹ́ ọlọ́pàá tó ń lọ ṣàfídàbìt wá pé àwọn ń ṣe bàbá sí bàbá làwọn fi ṣe báwọn ṣe débẹ̀ ni but níbi tó dé yìí àwọn ò nífẹ̀ẹ́ sí mọ́ àwọn ò ṣe mú wọ́n wá tán dẹ̀ pọ̀ but àwọn kan náà sì ràn rí bá a ṣe ń sọ yìí àwọn kan sì ẹ̀ṣẹ̀ tún máa wọlé ni kì í ṣe pé àwọn tó bá wá ti wá yàn pé àwọn táwọn àwọn ò ní gbọ́ kò sí wàhálà wọ́n máa ṣe níṣó òfin náà kò ní í jáwọ́ láti máa lépa wọn ìtabádẹ̀ ti rí mú a lọ fojú ba ilé ẹjọ́ so Akuko Berger tó ní kò sẹ́ni tó lè mú Gàfárì Sotoye àbí kílẹ̀ pé Sotoye tó ń dààmú gbogbo ìlú Abẹ́òkúta wọ́n ṣe débi kí wọ́n kọjú ìjà sáwọn ọlọ́pàá kan nígbà kan lẹ́yìn ẹnu gádà àtàbárántí. tí wọ́n ṣe ọlọ́pàá kan léṣe. bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọṣẹ́ ó ní Akuko Berger yìí òun ló ti ṣe nígboro Abẹ́òkúta yìí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà pẹ̀lú iléeṣẹ́ wa ní Eléwérun. ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwo ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà orí ọ̀kẹ́rẹ́ koko láwo àbí bá a wí fọ́mọ ẹni a gbọ́ bá a rò fọ́mọ ẹni a gbà ọmọ tá a bá wí fún tí ò bá gbọ́ àfàìmọ̀ kó má dèrò Eléwérun. tó afẹ́sọ́jú òpó sílẹ̀ àbí àbọ̀rọ̀ á sọ fún ọmọlúwàbí bá dénú rẹ̀ yóò di odindi Alhaji Akeem Lawal babaláwo ládìgbẹ́ àti ìrọ̀wọ̀ yín lábẹ́rẹ̀
ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ ojú òní tì yín bàbá bẹ́ẹ̀ ṣe ń tọ́ wa sọ́nà àwọn ọmọ tí náà ní ṣe náà Alhaji Jimoh àti Jimlat Kúnbọ̀ Adébáyọ̀ àwọn tí wọ́n ti ń wà ní Abdulrasheed Ibn Abọ́dúnrìn àtàwọn tó kù Kúṣímọ̀ Ìfẹ́wálé gbogbo àwọn tí wọ́n wò wá gbogbo ni appreciate ń jálá káṣojú òpólẹ̀. ọjọ́ òpó to the page of family f. hello. ẹgbẹ́ ẹ̀kọ́ ètò yes sir. family fm ò ní bàjẹ́ o. àkí ọmọ ọ̀dọ̀ àgbà àti alàgbà tó wà ń bẹ̀rẹ̀ ọlọ́run ní padà lẹ́yìn. jálá àmín. orúkọ tèmi ni Ibrahim láti Abẹ́òkúta. ẹ káàárọ̀ sà. ìbéèrè tí mi fẹ́ béèrè lọ́wọ́ alukoro wa kọ́kú iṣẹ́ takuntakun iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́wọ́ mọ́tò wọn àdúró tì. òun ni wípé ṣé gẹ́gẹ́ bí ẹ ṣe ń sapá pé kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ pàápàá ní Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn àtàwà yìí ǹjẹ́ ojúṣe ọlọ́pàá ò sí fún wọn tó já sí wípé àwọn ọmọ kan tó máa ń péjọ sẹ́gbẹ̀ẹ́ títì tó pọ̀ gan-an rẹpẹtẹ fàpẹẹrẹ tó yẹ kó tó máa péjọ báyìí lẹ́gbẹ̀ẹ́ títì náà fàpẹẹrẹ káfíwá àdátọ̀ yìí ṣàpèjúwe lọ́ọ̀nà Kúgbà ibi kan wà tábà kọjá lẹ́ni Kúgbà yẹn níbi ìyànà àti lò kárẹ́ tábà ìyànà kárẹ́ gbà díẹ̀ báyìí tó ń fọ mọ́tò káwọ́ọ̀ṣì báyìí ọ̀ṣẹ́ ilé kan ń bẹ̀ bóyá lé ọ̀wọ́n olúwọ̀nà bí ní àdánù mi ọmọ àmọ́ ọmọ kan máa ń péjọ síbi ọmọ bọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ títì tá a sì máa mú oògùn olóró tá a máa mú lẹ́gbẹ̀ẹ́ títì bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ yìí náà bẹ́ẹ̀ bá súnmọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ mọ́ ohun téèyàn máa gbọ́ lẹ́nu wọn kò dáa ṣojú ṣe yín òun nágbà láti pé àwọn ọmọ yìí láti pé kẹ́ ẹ máa ṣe operation kí la fẹ́ pè kẹ́ ẹ máa kó wọn láti pé kẹ́ ẹ máa ṣèwádìí wọn táàdẹ̀ máa mú nǹkan yìí níta gbangba àbẹ́yìn kọ́ lẹ́nu ojúṣe yẹn ni bẹ́ẹ̀ bí fẹ́ bẹ̀rẹ̀ tó ti wá pọ̀ jù nílùú Abẹ́òkúta ń sìn àwọn tí mo dárúkọ fún yẹn ó dàbọ̀. ẹ ṣeun ó jọ bí ẹ̀rín ni kò ń sọ̀rọ̀ ẹ̀rín torí security threat ni bẹ́ẹ̀ ni security threat nírú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn náà jẹ́ wọ́n ń dúnkùnkùn mọ́ ààbò ìlú ni lára ojúṣe ọlọ́pàá ni o in fact lára pàtàkì ojúṣe wa ò ní ṣùgbọ́n a nílò àfọwọ́sowọ́pọ̀ wo la nílò iléeṣẹ́ ọlọ́pàá ò lè mọ gbogbo ibi tí àwọn kọ̀rọ̀wọ̀sí èèyàn sá pamọ́ sí a lè mọ gbogbo ibi tí wọ́n ti ń rìn kiri tí wọ́n ti ń fẹsẹ̀ gbálẹ̀ rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tí wọ́n ti mú oògùn olóró kiri la fi nílò ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aráàlú ibi tẹ́ bá ti rírú ẹ̀ ìrísí àwọn tó kóra jọpọ̀ síbi yìí ó mú fura dání àbí pé oògùn olóró náà mú níbẹ̀ àbí pé ó ṣeéṣe kán jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ yín jùlọ ẹ fi tó wọn létí kò di dandan ká ẹ ṣẹ̀ dé police station ká ẹ tó report tó lè la fi máa ń fa àwọn nọ́mbà síta nọ́mbà control room a máa ń fi síta nọ́mbà complaint response unit a máa ń fi síta nọ́mbà ọ́fíìsì PPRO òun náà wà níta a dẹ̀ máa ń gbà wá nímọ̀ràn pé ká máa make sure pa ní nọ́mbà DPO agbègbè wa náà lọ́wọ́ ìyẹn náà á ṣèrànlọ́wọ́ fún wa lọ́pọ̀lọpọ̀ tá bá ní nọ́mbà DPO náà lọ́wọ́ tá bá ti kófin irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ lè kàn pé wọn níbi bábá yìí ń tarí ní tó dẹ̀ jẹ́ wípé ó ṣeé ṣe kí wọ́n jẹ́ ọ̀daràn oògùn olóró tó ń mu most of the time àwọn tó mú oògùn olóró yẹn kì í ṣe pé wọ́n kàn mú láti fi lọ sùn àtibẹ̀ náà ti máa gang up náà ti máa plan àwọn iṣẹ́ ibi tán fẹ́ lọ ṣe so kò ń ṣèkọ́ tó yẹ ká kàn wò ká gbójú kúrò iṣẹ́ ọlọ́pàá ni kàn jẹ́ pé a nílò ìrànlọ́wọ́ a nílò ìfọwọ́sowọ́pọ̀ látọ̀dọ̀ ẹ̀yin aráàlú another thing tó tún jọmọ́ nípa ìyẹn ni wípé tí wọ́n bá múrò àwọn ọmọ bẹ́ẹ̀ náà gbà míì ẹ máa ráwọn èèyàn tó máa dìde wá tó ń ṣẹ̀wá máa mọ̀ pé ọmọ àwọn ni ẹ jọ̀ọ́ ẹ má gbé wọn lọ kóòtù ọmọ àwọn ni ó ń ṣẹlẹ̀ o ẹ dẹ̀ lajú kalẹ̀ gẹ́gẹ́ bí òbí ẹ máa wo àwọn ọmọ ìtàn fi ń hu gbogbo àwọn ìwà búburú tá à ń sọ yìí àsìkò tó yẹ kọ́mọ wà níléèwé wọn sì níléèwé ọmọ tí ò bá lọ sí school aṣá àkọ́ṣẹ́ ó ṣàyẹ kó wà gainfully engaged kó ní nǹkan kan pàtó tó ń ṣe tó ń fa àkókò ẹ̀ ṣe irọ́ ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ ń wò ó ìgbà tó bá wá yá wọn wá ní kinní kan ló ṣe àwọn ará ilé ọkọ kan ló kó bá wọn inú ilé wa fúnra wa kálukú wa ní ká mójútó ojúṣe wa tí kálukú bá tọ́ ọmọ ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìwọ̀nba ni ìwọ̀n ọ̀daràn máa mú ìwọ̀nba kékeré báyìí ló máa kù so a ní ojúṣe gẹ́gẹ́ bí òbí ká wo àwọn ọmọ tó bá yẹ kó wà ní skul tí ò sí ní skul ẹ jẹ́ ká pariwo lé lórí mo ti róbì tó mú ọmọ ẹ̀ wá sí police station fún rẹ̀ pé ọmọ yìí o ń bá yìí o kò fẹ́ gbọ́rọ̀ sóun lẹ́nu mọ́ kò lọ skul kò lọ bí ìkọ́ṣẹ́ ọlọ́pàá dẹ̀ sì tẹ̀ dáadẹ̀ bá wí àdẹ̀ jẹ́ kó mọ̀ pé n tó máa ń gbẹ̀yìn irú ìgbé ayé bẹ́ẹ̀ yẹn kò dáa a tún fún lọ́rọ̀ ṣítí
so but tá a bá bímọ kalẹ̀ tá a bẹ́yìn wo bó ṣe ń live life tá a mọ irú àwọn nǹkan tó ń jẹ irú ọ̀rẹ́ tó ń kó irú àwọn nǹkan tó ń mu ó léwu o tẹ́ bá wá ti rí irú ẹ̀ tẹ́ ẹ sọ ní community tẹ́ ẹ rí sọ ẹjọ́ ẹ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí iṣẹ́ wa ojúṣe wa ni láti palẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́. ẹ ṣeun Abdulrasheed ibẹ̀nu abọ́dúnrún wọn ní kótó ẹ bá wa kí ìyá wa pr ọlọ́run á máa fún wọn ṣe o ìpínlẹ̀ Ògùn kò ní bàjẹ́ àwọn láti àná bí ẹ jẹ́ ká mú pé kan sí kó tó di pé mo béèrè ìbéèrè kan lọ́wọ́ àlùkò. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. yes sà. ẹ kú ètò yìí ọlọ́run àfún ìṣe o. àmín. ẹ jọ orúkọ tèmi ni ẹni lọ́wọ́ mọ̀ mo fẹ́ bèèrè ọkọ ni. à ń gbọ́ bí yín. ọba tí àwọn ìwọ àjọ tí àwọn dájọ lọ́wọ́ alájọ tí àwọn ìwé owó yẹn lọ́wọ́ ẹ̀ ìjọba ẹ̀fọ́ òsì fún bọ́ọ̀lù kí ni ìgbésẹ̀ tí wọ́n lè dì ní ọdún márùn-ún tó lọ àtijáde lọ́wọ́ ènìyàn tó náà jí wọn gbé ó dẹ̀ ti sá lọ nísìn akọ̀ǹpé náà bẹ̀ lórí fóònù àmọ́ tó wà. ó ná jí òun gbé nọ́mbà ẹ̀ dẹ̀ ń lọ. hello sir. hello sir hello. mo gbọ́dọ̀. ṣé nọ́mbà ẹ̀ ń lọ. nọ́mbà ẹ̀ lọ. ó wá ń sọ fún yín pé wọ́n jí òun gbé. mo ti lọ sí iléeṣẹ́ kan ní iléeṣẹ́ sí rédíò kan mo ti lọ sọ́ńdẹ̀ fáwọn ajàfọ́mọ ìtẹ́nìyàn ọ̀pẹ̀ owó àdìmọ́ náà ni wọn kò yọjú obìnrin lẹ́ni náà. ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ yín jùlọ ẹni tó náà jí òun gbé tó dẹ̀ sì ń gbé kọ́ láti bí ọdún márùn-ún àbí nǹkan tẹ́ pé èyí ó ti ní fura sí so ó ní ìdí kan wádìí. ó sì láti track. èló lowó ọ̀hún ṣé ò pọ̀ jù. ó nílò kan wádìí ẹ̀ ẹ lọ fẹjọ́ ẹ̀sùn nílé iṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ yín. èló lowó. wọ́n ti kúrò lójú ọ̀la. tó alukoro torí ohun tó bá jọ ni ẹ̀yin ìyá wa sọ pé a fi ń wé ohun wọn ní ipò ẹ̀pà ọjọ́ kò so ẹ̀ lérí. mo wo short video clip kan lórí ẹ̀rọ ayélujára ẹni yẹn wá ń tọ́ka wípé secure kí ni wọ́n ṣe ń pè scam alert ó ní téèyàn bá rí owó tó gọbọi nínú àkáǹtì ẹ̀ for example sìn kí n kàn jí láàárọ̀ kí n bá 5 million naira ní àkáǹtì mi ẹni wá ní àwọn ajínigbé wọ́n tún ti ń lo techniques yìí wípé tí wọ́n bá fi owó yẹn sínú àkáǹtì èèyàn wọ́n lè ní sùúrù bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wọ́n mọ̀ pé ẹni yóò ti nọ́mbẹ̀ pé fúnra wọn náà máa tún wá lọ róòpù ẹni nílé iṣẹ́ ọlọ́pàá wọ́n lè sọ wípé ransom kan ni àwọn kan san síbẹ̀ pé ẹnìkan sì lè dúró wípé bóyá ẹni tí wọ́n transfer owó sínú ẹ̀yẹn sínú àkáǹtì ẹ̀yẹn bóyá àwọn ló mọ̀ sí bí wọ́n ṣe jí ẹni tí gbígbé pé tí wọ́n pé àwọn jí òun gbé ọmọ tá a san ransom lórí ẹ̀rẹ̀ àkáǹtì tí a sì san sí nìyí wọ́n ní at the end of the day ẹni ilé ìdí ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá ń wọ́ lọ ilé ẹjọ́ at the end of the day bí ó bá fẹ́ lọ ilé ẹjọ́ wọ́n lè ní kí wọ́n dá owó rẹ̀ padà fún wọ́n wá lè sọ pé gbogbo ìyà tí wọ́n tẹ̀ ti fi jẹ ọmọ yìí ìlọ́po 10 lówó tí òun ó tún gbà mi ò wá mọ how true this can be mo fẹ́ kẹ́ bá wa bójú wò gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá mà. ṣe rí a gbọ́dọ̀ máa kíyèsára ohun tó bá ti ní í ṣe pẹ̀lú àwọn transaction wa pẹ̀lú báǹkì wa kéèyàn kan kàn déédéé dé kó ní yá mi lákàntì nọ́mbà ẹ̀ mo fẹ́ gbowó kan sí i tí ò bá ṣe ní tẹ́ ẹ mọ̀ dáadáa ẹ má máa kàntì nọ́mbà yín lẹ̀ o débi ẹni tẹ́ ẹ tiẹ̀ wá mọ̀ lu eléyìí tẹ́ ẹ sọ yìí mẹni tó ṣe transaction ẹ̀yin àtẹnìkan kan òjò dòwò pọ̀ ẹ kàn déédéé rí owó ní àkáǹtì yín nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ kọ́kọ́ gba báǹkì lọ kẹ́ ẹ gba police station náà lọ nǹkan báyìí mo rí o mi ò expect owó látọ̀dọ̀ ẹnì kankan miracle rú ẹ̀ mi mọ̀ bóyá ó ń ṣẹlẹ̀ o ní bá ní miracle ni. ṣe kulẹ̀ ṣọ́ọ̀ṣì miracle money. ẹni tó bá ní miracle aláàtì ní ìgbà tó yẹn bá máa fi ẹ̀sùn kidnapping kan ó máa ṣòro fún láti jábọ́ tó bá ti di wípé wọ́n trace nínú ransom yẹn sínú àkáǹtì ẹ̀ ó máa ṣòro fún máa nira fún láti lè claim innocence kankan so bóyá miracle ni o bóyá kò ń ṣe mi ò ní kó miracle máa ṣẹlẹ̀ o but ẹ bá rí any strange alert lórí àkáǹtì yín ẹ tètè lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí kẹ̀dẹ̀ lọ sí báǹkì yín náà kẹ̀jẹ́ kan mọ̀ a ti rírú ẹ̀ àti gbọ́ irú ẹ̀ rí dáadáa ẹlòmíì á rò pé ìfà ni as a matter of fact ẹlòmíì àti ẹ̀tún ná owó yẹn tán bóyá èèyàn tẹ̀ ṣe mistake bóyá ẹ mọ̀ pé tó bá yẹ pé figure ẹ̀yọ̀ kan lèyìn bá ṣe mistake tó yàtọ̀ sí tó yàn fẹ́ ṣe sí tí yóò dẹ̀ farabalẹ̀ láti wo orúkọ tó gbé wá kó tó send àkáǹtì mi lówó yẹn máa wò ẹnìyàn á dẹ̀ máa pè
bóyá ó ní àǹfààní láti rí ẹni bóyá láwọn opay nǹkan yẹn tó easy láti trace phone number á wá máa pè jọ òun ṣe mistake transfer owó sí àkáǹtì ẹ̀ báwọn dá padà lábàdìrán tó àti ṣe kéèsì irú ẹ̀ rí dáadáa òun á fún ẹ bóun ṣe rówó yẹn òun ti ná òun á fún ẹ òun á mọ̀ ẹlòmíà dẹ̀ tiẹ̀ sọ átúndà sí rọ̀fẹ́ tó lówó gan pé ṣé òun ní kó send owó sí àkáǹtì òun ni ṣé wọ́n retí pé wọ́n máa send owó sí àbí ṣé wà tó ń jọ dòwò kan pọ̀ ni kò sẹ́ni tí ò lè ṣe mistake ọlọ́run má jẹ́ àṣìṣe but ẹni dẹ̀ ti pè ó dẹ̀ ti ṣàlàyé fẹ́ pé jọ mistake lòun ṣe send nǹkan tó pọ́n ọmọlúwàbí èèyàn lé ni pé kó rọra dá owó yẹn kó rọra dá padà fọlọ́wọ́. so irú ẹni tó yẹ pé ẹni tó lówó tiẹ̀ tún wá pè tó tún sọ fún pé òun ṣe mistake ni tí ò rẹ́dí àti dáwọ́ padà fún ṣé yẹn ló máa rẹ́ni tí kò tiẹ̀ wà rẹ́yìn kọ́kọ́ pè lákàndéédé rówó nínú àkáǹtì ẹ̀ tí ò ti ní máa ná lọ tí ò ti ní máa bí nǹkan àti ẹ̀ ti lọ gbégbá ọpẹ́ pé òun ti rí ìyanu má jẹ́ ká máa gbọ́kànlé ìyanu tó lè kó wa sí wàhálà o ní bá rí àlá ti owó tí ò mọ̀ díẹ̀ à ń tẹnu mọ́ o owó tó mọ̀ díẹ̀ tètè òfin tó iléeṣẹ́ ọlọ́pàá létí kò dẹ̀ lọ sọ fún wọn ní báǹkì ẹ̀ náà dẹ́n ká má yára láti máa mú àkáǹtì nọ́mbà wa fún yàn lọ́ má jẹ́ kára kó bá o. àmín alukoro ọ̀rọ̀ yìí pín sọ́nà méjì máa pẹ̀lú ọ̀wà tí àpọ́nlé ọlọ́run má jẹ́ ká rogun àkóbá àwọn oníṣòwò kan wà tó ṣe pé iṣẹ́ wọn ti gbilẹ̀ tó ti gbilẹ̀ gan wọ́n ní branches ẹ̀ka iléeṣẹ́ wọn káàkiri ẹlòmíì bá ṣe ń sọ yìí kò mọyì láti tó ń gbà lójúmọ́ tó sì jẹ́ pé legitimate money ni ó lè nílé epo ó nílé iṣẹ́ sìmẹ́ǹtì káàkiri aláti ó máa wọlé lọ́tún lọ́sì irú àwọn èèyàn báyìí ọlọ́mọ ẹ̀ka rogun àkóbá tí wọ́n bá fẹ́ kóbá tán kàn gbé mílíọ̀nù ńlá kan sí ẹlòmíì gan ọ̀sẹ̀ kan lè má wo àláàtì tán kàn gbé mílíọ̀nù ńlá kan sí ǹjẹ́ irú ìgbésẹ̀ wo ọ̀nà àbáyọ lẹ́ni irú ẹni báyìí lè gbà tó sì jẹ́ olókìkí tó ní iléeṣẹ́ chains of companies tí owó lábàá sí wọnú àkáǹtì ẹ̀ tó wá jẹ́ ìjọ tó wá ní ẹ wá lọ ṣe statement of account náà tó wí ìsìtì wọlé tó ń wò sí mọ́ ǹjẹ́ àkóbá kọ́ nìyẹn alukoro. náà la fi ní ọlọ́mọdé arógun àkóbá o. àmín. because tó bá pàápàá jùlọ tó bá ní í ṣe pẹ̀lú pé kidnapping ìwà ìjínigbé tó bá trace owó kan bẹ́ẹ̀ wọ́n tó nínú àwọn ajínigbé yẹn tó wá ní àwọn gáǹgì yín tó kù dà tó wá dárúkọ pé lágbájá kan wà ń bẹ̀ tá a dẹ̀ trace tá a dẹ̀ tó dárúkọ bàbá olówó tá a dẹ̀ trace owó tá a bá nínú àkáǹtì ẹ̀ lóòótọ́ torí bá kó o yọ tó bá rálá yí ẹ̀ ṣe. yóò dilé ẹjọ́ ṣá. àfàìmọ̀ kó bá gbà sànù bí agbẹjọ́rò ní kóòtù. tó bá lè ṣàlàyé ẹ̀ tí torí àlàyé investigation fi wà tá a dẹ̀ rí wípé nítòótọ́ ó ní àwọn kọ̀ọ̀kan tí àwa náà máa béèrè ó láwọn kọ̀ọ̀kan tá a máa ṣèwádìí lé lórí láti mọ̀ pé báyà bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ lórí tí ìwádìí wa tí ò bá ti convince wa wípé bóun ṣe sọ yẹn ló ṣe rí àfojúbalẹ̀ ẹjọ́ òun but tí ìwádìí bá convince wa pé báyìí ni àbí báyìí nípa àwọn kan táwa náà máa béèrè àti tá a máa wádìí ó ṣeé ṣe kó má délé ẹjọ́ so investigation òun ló máa determine ibi tó máa parí sí but ó better ká wà conscious ká ṣọ́ra prevention is better than cure ó better ká má jẹ́ kí nǹkan yẹn wáyé ju pé kó wá ṣẹlẹ̀ tán ká ṣe máa wá ọ̀nà àbáyọ a gbọ́dọ̀ máa kíyèsí àwọn tá a bá lè bá wà so busy tí iléeṣẹ́ wa pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kò jẹ́ dandan ló gbọ́dọ̀ jẹ́ pé àwa gọ̀ọ̀gọ̀ la gbọ́dọ̀ monitor gbogbo ẹ̀ náà torí ẹ̀ làwọn èèyàn fún máa ní PA wọ́n fún máa ní secretary so ẹ lè assign àwọn ibì kan ìwọ máa mójútó bí báyìí iye sales lójúmọ́ ó lè jẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lè fẹ́ máa check ẹ̀ but ó wà very important pé ká máa check àwọn transaction wa. yàrá lè ọlọ́mọdé arógun alákòóbá o èmi kò sanwó fún mo ń sanwó alákòóbá mo fún oníbàárà lówó àti sàdéṣe iná fún oníbàárà lówó ọlọ́run ìjẹ́ arógun alákòóbá o tó jalal. ẹ kí àwòbí ojú àwọn ẹ̀ṣọ́ àlójú. ẹ bá wa yéèrè lọlẹ̀ díẹ̀ sá ẹ bá bínú ẹ bá wa yéèrè lọlẹ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá. ojúmọ́ o. yes sir mo kí ọmọ dàgbà mo rẹ̀ kí family fm mọ́. ẹ ṣeun. balógun ló gbọ̀n balógun ló gbọ̀n láti ọba ń toko. sàǹgbọ́ ìsà. ẹ káàárọ̀ balógun lòdò ń dá wa. ó jèrè ẹ ṣe sà. yes sir. mo fẹ́ kí alukoro advice mi lórí ọ̀rọ̀ kan ni ó ṣẹlẹ̀ just of recent wípé wọ́n yọ owó nù àkáǹtì mi so mo dẹ̀ lọ sí báǹkì mi wọ́n dẹ̀ direct mi báǹkì tí wọ́n ti yọ owó mi mo dẹ̀ lọ sí báǹkì yẹn bẹ̀tẹ̀ wọ́n á sọ jẹ́ kó yé mi pé mo yáwó ní ìgbà COVID-19 2020 mo ní mi ò yáwó
wọ́n dẹ̀ ní kí n lọ sí títọ́ àjẹ́ kí n lọ gba sí àkáàtì one bank mo ti lọ mú fún wọn wọ́n dẹ̀ rí pé kò sí at that time wọ́n dẹ̀ rí pé kò sí owó wọn bẹ̀ wọ́n dẹ̀ dá omi padà lájọjọ́ ìyá àgbà ẹni mo ti ń para báńkì mi ìdẹ̀ fẹ́ constitution nuisance bí gẹ́gẹ́ alukoro ṣe sọ láàrin kó lè má lọ take a law into somebody else's hands since then ni mo ti gbọ́ ọ̀dá mi lóhùn rárá wọ́n dẹ̀ ti rí pé mi ò yáwó ní COVID-19 wọ́n dẹ̀ yọ owó mi kí ni ìgbésẹ̀ mo lè gbé mà. owó yẹn tèlò ná ká kọ́ mọ́. 1+ ni sà. 100+. bẹ́ẹ̀ sà. alukoro. kì í ṣe ọmọdé owó. 100,000+. tẹ́ ẹ bá ti ń bá wọn sọ tẹ́lẹ̀ ti print statement of account wọ́n rí i pé wọ́n yáwó lórí àkáǹtì yín bẹ́ẹ̀ ṣe sọ yìí táwọn customer service ò bá attend sí dáadáa ẹ béèrè manager wọn torí ẹ ní àwọn báǹkì yẹn wọ́n láwọn manager wọ́n láwọn ọ̀gá nílé iṣẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó tẹ́ bá rí manager ó yẹ kóun lè rí yanjú sí tí manager náà bá wá rí yanjú sí wọ́n ní head office ẹ lè mú complain yín to the higher authority because 100,000 náà kò ń ṣe ọmọdé owó. ọlọ́pàá ò lè dá sí ni. ọlọ́pàá lè dá sí but mo advice wọn ó ní kí n advice àwọn mo advice wọn bẹ́ẹ̀ ni ká kọ́kọ́ take àwọn steps yìí ná tó bá rí manager tó bá jẹ́ pé bákan náà bá ní tó fi tó head office wọn náà létí tó jẹ́ pé bákan náà ni kàn fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. kó má lọ jẹ́ insider wà ní báǹkì tó ti gbọ́n owó bàbá oníbàbá yọ. tó iléeṣẹ́ ọlọ́pàá létí but báwo náà ṣe máa ní wọ́n yáwó lẹ́yìn ṣe pé wọ́n yáwó. ọ̀pọ̀lọpọ̀ ilé ìfowópamọ́ wọ́n ti gba àwọn ọmọ yahoo sí káńtà àfikún náà máa kó wa yọ bẹ́ẹ̀ ni àwọn gan náà máa fún wọn ní ọwọ́ ọmọ ṣe lè yọ bẹ́ẹ̀ ni. mi ẹlòmíà ni òun kàn dédé rówó kan tó kàn wọnú àkáǹtì òun fìyà kóun tó ní ká lọ kábọ̀ wọn ti kó kúrò. gbogbo àwòrán àwọn kan bá máa dé báǹkì wọn wá máa wá àwọn àlàyé oríṣiríṣi. bí náà ò bá láwo kò yẹ kó jó kọjá omi. àwọn ní ká má jáfara kó má bàa kó bá wa torí téèyàn ò bá tètè falẹ̀ mọ́ ọlọ́mọdé kan wá róòpù lu ẹ̀ sí nǹkan téèyàn mọ́wọ́ tí ò mẹsẹ̀. àmì o Alhaji Adébáyọ̀ Adékúnlé Ayọ̀bámi Cobb wọ́n ní good morning to you high chief and Mr. Jalal and also great mummy Afolashade message yìí pọ̀ díẹ̀ àbí great mummy Afolashade please sir here is his brother that has this issue since last week sir he registered his 2 years daughter in one primary school. This my brother is a pastor, so 3 days later he received a transfer letter that he has been transferred to another state, so he went to the school to explain to them, but they made it clear to him that they can't refund him because her daughter has already been registered without even going there for a day lecture. So, mission message yẹn yín ma. àmọ́ bẹ́ẹ̀ no refundable wà lórí fọ́ọ̀mù wọn tán fún wọn so kí ẹni tọrọ yẹn kàn kó lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà nítòsí wọn létí. owó yẹn yóò sì pọ̀ díẹ̀. ó ṣeé ṣe kó jẹ́ owó tó pọ̀ tó bá jẹ́ pé tó bá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wọ́n á pe àwọn tó ní skul yẹn wọ́n á jọ sọ tó bá jẹ́ pé non refundable bá ti wà lórí fọ́ọ̀mù tán ti sign. yóò lè díẹ̀. a ṣe kìíní díẹ̀ bó tó bá dẹ̀ jẹ́ wípé kò sí ń bẹ̀ àwọn bá ṣe máa bá wọn dá sí ṣá. ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adékúnlé ohun tí wọ́n sọ ní kúkúrò dè ní wípé ẹ̀gbọ́n àwọn kan wọ́n ní níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àbí pé ọmọ ẹ̀ iléèwé tí ó fi ọmọ ẹ̀ sí ní primary school ni wọ́n ní owó tí wàá sanwó iléèwé ti san gbogbo ẹ̀ àmọye owó wọn ní òní iṣẹ́ wa gbé kúrò ọmọ ẹ̀ sì kò tí bẹ̀rẹ̀ sí ní gbọ́ lẹ́ṣọ̀ rárá tíṣẹ́ ti fi gbé bàbá kúrò ó wá lọ ṣàlàyé fún wọn ní dá owó padà ojú ló ń tún ṣàánú ẹ má jà ṣe bẹ́ẹ̀ kó dáa tó bí yẹn ṣe jẹ́ nìyẹn Alhaji Morudeen Alao Amobigolu ẹ ṣeun àrọwọ yín ojú òní tì yín ẹ ní kábàámọ̀ ẹ já tún pẹ̀lú mi lórí ìlà níbẹ̀ yẹn. hello. hello hello. ẹ káàárọ̀ sọ. yes sir. family fm ní ìfàjẹ́ fún ètò. àmì o. àmọ́ alukoro mo kí ẹ kú iṣẹ́ ká takuntakun. adúpẹ́ sá. ìgbéga yóò tún máa bá ọ báyọ̀. àmín. inú wa tún ti sẹ́yìn lógún ṣètì màmá mi èmi náà ní ìṣù kan pẹ̀lú báńkì náà ni wọn. nírú rúmọ̀ràn tẹni ẹ mú wá yẹn ní òyàwó ni mo yáwó mo lọ síbẹ̀ wọ́n gbà tó máa wọ́n ní NIN orúkọ mi ò papọ̀ mọ́ kíni kí n ṣọ́ ni lọ́la yẹn ọ́fíìsì mo lọ mà gbà tí mo dọ̀hùn àwọn yẹn ní sáfọ̀ òṣìṣẹ́ kí n lọ sí court mo lọ court mo lọ ṣáàkì David mo dá padà sí bank wọn náà ti ṣí ẹbí lánàá tó wọ́n tún wọlé kí n sanwó sukú ọmọ mi again lánàá owó mi tún wọ bẹ̀ again wọ́n tún ti sí ìsì ẹ̀ báyìí mo tún lọ bẹ̀ lẹ́nu máa
mi dẹ̀ fẹ́ pariwo mi fẹ́ iṣẹ́ òfin lọ́wọ́ ra mi kí ni mo lè ṣe tí bá dọ̀hùn máa. ẹ jọ̀ọ́ ẹ má pariwo tẹ́ bá ti báwọn tó wà ní káńtà sọ tí ò bá ti níyanjú ẹ lọ rí mánéjà wà ní báǹkì kọ̀ọ̀kan ẹ lọ rí mánéjà kẹtẹ́bù complain fún kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kán mọ̀ àtìgbà tẹ́ ti wà lórí ẹ̀ tẹ́ ti bá wọn sọ kẹ́ẹ̀ jẹ́ kán mọ̀ so that wọ́n lè tètè falẹ̀ mọ́ ẹ má pariwo ní báǹkì ẹ jọ̀ọ́. ẹ̀yin ilé ìfowópamọ́ ànídárúkọ ilé ìfowópamọ́ kankan àsìkò ti tó kẹ́ ẹ ṣe screening bóyá lọ́pọ̀ àwọn ilé ìfowópamọ́ ò ti kó ẹran mérò nípa àwọn òṣìṣẹ́ yín oríṣiríṣi experience náà ni wọ́n jówó tèmi yọ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń gbà lákòókò yìí ṣé wọn kì í ṣe yahoo boys èèyàn jáde yunifásitì ó rí accountancy kò mí pé kó má jẹ́ yahoo o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní báńkì kí ni wọ́n ṣe mọ pínì báwo lówó ṣe ń jáde tí wọ́n sì perfect gbogbo ẹ̀ well perfected tí a ní mọ̀ àsìkò tí tó ká ẹ máa ṣe screening o inside àwọn o ẹ máa ṣe screening fún àwọn òṣìṣẹ́ yín kọ́ má kó bá yín o torí tó bá yá nísìnyí báńkì tí wọ́n bá ti sọ pé wọ́n lu àwọn èèyàn ní jìbìtì tó bá ti ń fóònù a máa gbé síta bẹ́ẹ̀ ni o kọ́ má di pé àwa máa pàdánù oníbàárà o ẹ̀dẹ̀ mọ̀ pé corporate damage nìyẹn àwa ò sì nídìí ọ̀rọ̀ corporate damage kó tó di pé wọ́n máa damage orúkọ ilé ìfowópamọ́ yín ẹ̀yin gan ẹ máa ṣe screening fún àwọn tí ẹ̀ ń gbà síṣẹ́ ẹ máa yẹ̀ wọ́n wò gbogbo àwọn tó wà nídìí kọ̀ǹpútà àwọn tó ń ṣe kínní èmi ò mọ̀ kó ṣiṣẹ́ báńkì lọ́kùnrin máa fi yẹrí sétí o èmi ò mọ̀ o kó ṣiṣẹ́ báńkì lọ́kùnrin máa fi yẹrí sétí tó àti ìnìsọ̀jù yẹn lọ báyìí o ẹ ti mọ báńkì tó jẹ́ o. ẹ lọ́wọ́. mo máa kí ẹ pé tó. yes sir. mo kí ẹ tó kún wa méjèèjì mo sì kí alukoro wa Fọláṣadé Olúwọlé. ẹ káàárọ̀ sà. mo tún kí àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Fọláṣadé Olúwọlé nígbà tí mo wá bá wọn ní ẹlẹ́wọ̀n ìran nípa ọ̀rọ̀ ọmọ kan mo dúpẹ́ fún ìrìn àjọ ṣe fún mi. Ọlọ́run ló mo wá bẹ́ẹ̀ sọ ní ìsìn ní wípé iṣẹ́ ń gbọ́dọ̀ mi nà. àgbà ìsà. Àjàlá lé bàbá ló ń pè láti ọba àjọpọ̀. ó yá bàbá. ẹ náà sì ní ní tó wà nílé onílé àjọ ìní àti láyé ọdún mi ò mo lè fi kẹ́rù lọ mo máa gba owó tó kù mo fẹ́ gbowó yẹn padà lọ́wọ́ lánàá láti ṣe sórí owó tó sọ láti àwọn mo ti ná owó o ṣe sórí fún mi máa fún ẹ lówó ẹ o ẹni méjì wà tí wọ́n padà wá ló lánàá pàkọ́jẹ́ orí yóò mi lọ́mù kan lọ láti bí oṣù kan lọ ó gbé lọ́mù lọ lánàá bí ló jẹ̀bi ní àbí báwo ni torí tó ń gbó gọ́ọ̀mẹ̀ntì kò wáyé ni mo ní kí n bẹ̀rẹ̀ sí àkúrò tó bá ti dé program ready ẹ jẹ́ kí wọ́n dáhùn ẹ̀yin náà ẹ wọ́wọ́ olówó fọlọ́wọ́ kọ́ ẹ máa yómi ní dúrọ́ọ̀mù dánú mọ́. that's just it ọlọ́run á bo landlord láṣìírí kan fún tenant ẹ̀ lówó padà. àwọn náà ní landlord. mo mọ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ láàrin tenant àti landlord ó pín sóríṣiríṣi tó bá jẹ́ wípé èèyàn ló kàn déédé bóyá ó ti sanwó ọdún kan in advance wọ́n ti lu bí oṣù mẹ́fà ló wá rí pé òun fẹ́ kó jáde tí ì ṣe wípé landlord ló ní kó jáde òun bóyá ó rí better place àbí iṣẹ́ gbé lọ síbòmí àfi kó ṣe sùúrù fún landlord yẹn torí yẹn ò plan wípé ó máa kó jáde bóyá pé òun ló bá fún ní notice pé kó jáde nsìn ṣe different thing but bóyá pé kò ń ṣe landlord ló lé ẹ wọ́n ló bóyá for one reason or the other ló rò pé ó fẹ́ kó kúrò wàá ṣe sùúrù fún landlord ni but on the part of the landlord náà àwọn náà gbọ́dọ̀ try láti rí wípé kán dá owó ẹ̀ padà fún mi dédé tó bá ti rẹ́rọ mi gbà sí ilé yẹn ìyẹn á ṣàsanwó tó bá ti ń san owó nǹkan tó pọ́n landlord náà lé ní pé kán tètè yọ owó tó kù nínú tẹni tó kó jáde kán tètè yọ fún un bọ́tọ́ wáyé pé lòmí ò tí ì rí gba ilé yẹn tẹni tó lówó náà dẹ̀ rí wípé lòmí ò tí ì kó wọlé kò tí ì nídà tí máa yí drum lé landlord ẹ̀ lórí kó ṣe sùúrù fún landlord tó bá ti rẹ́rọ mi gbà sílé wọn á dá owó ẹ̀ tó kó padà fún un. àbíṣadé àwọn nọ́mbà tàbí tí ẹ máa ń fún àti CRU nọ́mbà tẹ́bà àwọn nọ́mbà tẹ́ máa ń fún àwọn ará ilé àwọn nọ́mbà tí iléeṣẹ́ ọlọ́pàá máa ń fi sílẹ̀ fún ẹ̀yin ará ilé ọlọ́run ní jẹ́ kárí láburú control room number wọ́n ti ní new number ní eléwé ọ̀rọ̀ nọ́mbà tuntun níbẹ̀rẹ̀ o 09164859299 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí control room number lélẹ́wé ẹ̀rọ 09164859299 CRU complaint response unit àbí.